àkókò yìí gbogbo ọmọ Yorùbá ní gbogbo ibi tó wùwù tẹ́ tí ń wò mí káàkiri àgbáńlá ayé mo sọ pé ẹ káàárọ̀ ẹ kú ìyálẹ́ta ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ ẹ káalẹ́. Ohun tí a mú wá sí ojú ìwòran wa náà ni àṣàgbéyàwó yẹn náà ni mo ṣe ń tẹ̀síwájú nínú ẹ̀. Ní kété tí alárinà bá ti ṣe gbogbo ìwádìí tó tọ́ tó yẹ láàrin àwọn méjèèjì àgàgà láàrin lórí ọmọbìnrin tí arákùnrin yẹn lóhùn bí yìí tó ti ṣe gbogbo ìwádìí tí ìwádìí yẹn ti kẹsẹ̀ járí tí Ifá ti fọre pé ókè ó dáa o káwọn méjèèjì kán máa béèrè àníyàn bọ̀ kò sí òbéwudé o. Ní kété yẹn lọmọbìnrin yẹn ni alárinà yóò lọ bá ọmọbìnrin tó bá ti wá lọ bá ọmọbìnrin á sọ̀rọ̀ dídùn sí etí ẹ̀. Ìdáhùn tí yẹn bá wá dáhùn pé mo ti gbọ́ mo ti gbà ó ní ìjọ yẹn tàbí ìsíhùn nílẹ̀ Yorùbá ó gbọ́ nìyẹn. Ní kété tí ó bá ti wá gbọ́ ìtọrọ ló kàn ìtọrọ. Àwọn òbí ọkọ wọ́n wá lọ tọrọ ọmọbìnrin yìí tó ti sọ pé òun gbọ́ òun gbà láti fẹ́ ọmọkùnrin wọn. Wọ́n wá lọ tọrọ àmọ́ o àwọn òbí ìyàwó yẹn náà àwọn náà máa gbé Ifá wá lọ bí Ifá léèrè ṣé kọ́ máa àwọn fẹ́ ọkùnrin yẹn. Ìsọkùnrin yẹn nìkan ló máa gbádìí o tàbí alárinà nìkan o àwọn náà wá wádìí tí Ifá bá wá fọre àwọn méjèèjì wọ́n wá gbà láti fi ọmọ wọn fún ọkùnrin yẹn. Àwọn ẹbí ọkọ wọ́n wá lọ tọrọ ọmọbìnrin yẹn lọ́wọ́ àwọn òbí tó bí ṣe mọ̀ pé kì í ṣe pé òun ló dára ẹ̀ bí wọ́n wá lọ tọrọ ọmọbìnrin yẹn lọ́wọ́ wọn. Ẹ gbọ́ ná ẹ jẹ́ mẹ́nu dúró náà á tún máa tẹ̀síwájú. Gbogbo bí tí ẹ bá ti rí fídíò Culture by Ade and Ade ẹ like ẹ comment ẹ follow paríparí ẹ share wa ká gòkè ṣe rí báwa ṣe ń gòkè ẹ̀yin náà ò ní wà nílẹ̀ o àjọ fọ lókè ní lágbára Elédùà ó.